ẹni akakọ́lẹ̀ gbogbo ń tóbi náà ni ó gbèsè ní ma lè dáwọ́ kàlá sàlátù ó tún jí lára kùtù ó sì mẹ́lẹ̀ ọ̀hún tán ó tún tẹ́wọ́ báyìí ọlọ́run wọn máa jẹ́ bá ń fojú sunkún ọmọ láyé kí ló dé adé ẹ̀kọ́ pọ̀ mọ́ akramakum wọn ni wọ́n lè sàdúrà kọ́lọ́ mọ́dé rí ẹ̀yin màláíkà ṣé wọn ní nígbàdúrà lásàlátù mọ́ ni ọ̀dà ẹ̀já fi kan dí kan fún gbogbo tíjà àlùbáríkà ti mẹ́mí ọjà rẹ̀ ẹ̀fà yọ ẹ máa fi dí ẹ̀mí rẹ̀ àtẹ̀mí àwọn ọmọ a fi nsọ láì fa àwọn ọmọ yẹ òun bá ń sunkún kí ọba gbọ́ jawin ó di pẹ́ ọba dawo bẹ̀ ó di pẹ́ ọgbọ cooperative ìran yìí bọba yawo ó di pẹ́ ọgbà síìpù ìran yìí gbogbo ntọ́pọ̀ wọn fi sayé o ẹ̀mí àwọn ọmọ yẹ láì dùn tẹ́ bá wá rí pọ́ lásọ̀lá lọ́la ọmọ ní ọ̀rà fún tẹ́ bá gbọ́ pọ́ kọ́lé ọmọ ní ọkọ̀ tẹ́ bá gbọ́ pọ́ lọ́mọ́kà ọmọ ní ọlọ́ ohun ọmọ yìí ẹ má lè mú nọ́mbà gbogbo tí má dààmú ayé rẹ yá ọmọ wò láti inú omi ọ̀dọ̀ àwọn olómi tútù. ẹ má lè mú nọ́mbà àwọn tó ń bá tún kà kún fún ẹ̀rọ àgbákò báyìí àgbákò ńláńlá ọmọlúwàbí jí méjì kú bọ́jàre bá hàn lima onírìsìn borogun ẹ̀ bá ń ká àgbákò bọ̀ onírìsìn borogun rẹ̀ bá ń gba àgbákò bọ̀ náà lé onírìsìn àfa yìí ẹ sọ fáwọn ìyàwó méjì mẹ́ta tẹ́lẹ̀ kan gbádùn ọkọ táwọn yòókù gbádùn ọkọ ẹ ló onírìsìn onírìsìn o àfa ó lè jẹ́ pé tóun yàn ní ń jẹun oúnjẹ ọkọ rẹ lómi ìyẹn àmọ́ kò yẹn tọmọ yé bóyá yìí yòókù tọkọ pati ẹ yẹn tọkọ tọmọ lè yàn. la ilaha illallah. ọmọ ṣe dáadáa nípa àwọn ọmọ yẹn parambo àwọn ọmọ tiẹ̀ parambo asẹ́rẹ́ tẹ̀lé àwọn ọmọ yẹn lọ́la ẹ̀yin ọmọ yẹn ẹ mọ yún ẹ wá lè kàkà kí má jẹ sèṣi yóò lẹ́yìn àwọn ìyájọ́ ní jẹ́rìí ọmọ yẹn gbogbo ọkọ tó kẹ́yìn sọ náà onírìsì látòrí ọ̀lẹ́ ìgbà fọlọ́ lára lájì má wàá tilẹ̀kùn pa gbà fọlọ́ lára ọkọ̀ yẹn pé njẹ́ ọba ló dé tó kó gba kànga wá pò ń fẹ́ pami ní kànga sí kànga fún ojú kó o bẹ́ẹ̀. mọ́jọ́ kó o lẹ́nu tí ìjọ pọn tí ọkàn kó dìde. kó dìde njẹ́ ọba tó ní òsì gba kànga ó ti dò. ó ti dò ẹ kí a sì ní bàbá ló wọn fẹ́ lé ọjọ́ fẹ́ jọfẹ́ kí n wà á. walau sha'a Allah. bàbá fẹ́ lé onírìsì. lajala ummatan wahidatan. àfa bàbá fi ọlẹ̀ kọ́kọ́ mọ́ hàn lé mọ́ onírìsì. bàbá dẹkùn orogún sí ọ onírìsì. bàbá dẹkùn obìnrin ṣe tún ọjọ́ gbádùn tí wọ́n hàn ojú mẹ́ta lọ́ba wọ́n hàn lé mọ̀ láàrin obìnrin ẹ̀yìn sọ̀bì ọkọ̀ kan náà. wọ́n bá yọ ọlọ́ọ̀kan orin ni. wọ́n máa gbé àjíṣàfẹ́ wọ́n ti ń bọ̀ ó ti yá. tọ́nà bá pé ẹ̀ má kan wíńdò mi já ẹ̀ sọ̀bì ọkọ̀ kan náà fa ẹ̀ má kan wíńdò mi já o. torí pé ọkọ rẹ̀ ń bẹ ní yàrá mi ẹ̀ má kan wíńdò mi já ẹ kúlẹ̀ yà biliki. ẹlẹ́rìí bu ni ọ̀ dá lórí òkè o. kí wo eri mọ bọ tọrọ kílọ̀ kò ní da fún ọ. sẹ́mi yín. ẹ dákun. dábàá kọjá ìyá ta nínú ọba tó gbé. lójú lékeleke là wa. àwọn òde márùndé. àwọn olè bá pàrọ̀ gbélé o àlè bá pàrọ̀ gbélé. ìyá fúnra yẹ kò ní da fún kò ní jẹ́ bó ti kí mi o. mọ̀rọ̀ kíkí. ta ló kí o. sẹ́mọ̀ sẹ́yìn náà dákun ọ̀fẹ́ jọ sí ọ̀sàárọ̀ kùtù. ọ̀sàárọ̀. orúkọ yẹn ní ọ̀sẹ̀ wa gbé lójú páàlì lójì ààrẹ àbíkẹ́ lójú páàlì lójì ààrẹ ọkọ gbé ọdẹlẹ tán ìwọ sọjí kájà kọ lójú páàlì lójì ààrẹ gbogbo ìmọ̀tọ́ bá rí ìwúlẹ̀ ọmọ ìyá mi onírìsì. walau sha'a Allahu lajala ummatan wahidatan walakin yudkhilu man yasha'u fi rahmatihi. ẹ bá wo èmi ọlọ́run máa kì í bọ́ ní òkè mi yóò ètè wá gbà kékeré yóò ṣe lásán látọ̀dọ̀ lónìí. yudkhilu man yasha'u fi rahmatihi. ìyá ọlọ́run wá kì í bọ́ ní òkè ọ̀rọ̀ rẹ̀ wá ní kọjá àdúrà ni ó máa ṣe àṣàlátù ni ó máa lọ ìrun ni ó máa kí kò ní tójú bọlé kó sí ilé wọ̀ kò ní pàǹkàmí pàmí ọlọ́ ọlọ́run nílẹ̀ dáwúdà ìyá dáwùd bashir limudnibina bẹ anagafuru. Allah. ìrẹ̀ dáwúdà sọ fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ bá fún wọn ní ròdùnú pé ọba aláfẹ́rẹ́jì lèmi ọlọ́run. masha Allah. àfà wanzir sidikina wọn máa ń kìlọ̀ fún gbogbo àwọn tó láwọn bẹ́ẹ̀ mi ọlọ́run sọ̀rọ̀ yẹn yẹn gbogbo wọn kìlọ̀ fún wọn pé bẹ anagayuru. òjò wúlẹ̀ mi ọlọ́run. òjò wúlẹ̀ mi ọlọ́run. ẹ gbọ́dọ̀ fàdánwò kọ̀ọ̀kan tún sílé wọ̀ kọ́lọ́ pa nǹkan mi pàmí mi ọlọ́run. àìsílẹ̀ yà. alájà mi ẹ ti bọ̀rọ̀ rẹ jẹ́nu tó ń ti sábàkà àti yín mọ́kà tó dáa àdánwò díẹ̀ bọ́ ọkọ̀ rí sọ́ọ̀sì. ọkọ̀ rí sọ́ọ̀sì wọn fà bùkún kan alájà alájà ẹ wólẹ̀ kí a gba àdúrà. ẹni. ẹ wólẹ̀ jẹ́ kí a gba àdúrà. alájà bá kúnlẹ̀. ẹ ká kíní orí yín yẹn kú. kíni yẹ. ìbọn rún nù. ok.
ọwọ́ àkùsábàkà nìkan alájà yẹn dijú yín alájà bá tún di jú. olúwa ọlọ́run alààyè Náà. ẹ máa sọ pé mímọ́ mímọ́ olúwa ọlọ́run alààyè mímọ́ àwa ń képe ní wákàtí ọ̀wọ̀ yìí Límọ́. ní ibi tá a wà yìí límọ́ mímọ́ mímọ́ Ok, mo rí. mímọ́ mímọ́ olúwa ọlọ́run alààyè mímọ́ àwa ń képe ní wákàtí ọ̀wọ̀ yìí mímọ́ ní ibi tá a wà yìí Mímọ́. wàá dá wa lóhùn bàbá jẹ́ wa kí o sì gbàdúrà wa ǹjẹ́ ní orúkọ Jésù Kristi jẹ́ kí ẹ born again jẹ́ kí ẹ born again ẹ̀mẹ́ta ní òwì kìíní o jẹ́ kí ẹ born again. iná kan ní ju alájà tó Ó tún jẹ ní kálájọ tí ẹ lọ bọ́ọ̀lù sọ́ọ̀sì again. oníkàlájọ tó bọ́ọ̀lù nìgé nígbà mẹ́ta iná kékeré ló gbé wa iná ńlá kó tó jò. ولو شاء الله Allahu Akbar. لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في ẹ رحمته bá wo èmi ọlọ́run máa kọ́ àfa máa ní ó kó sínú ké èmi ọlọ́run kóró yọ kó sínú ẹ̀ ní. يدخل من يشاء في رحمته a ní kò sí tí ń bọ̀ lókè tí ilé ọgbà lébi àdúrà níbo bá ti dìbò alùpùpù ẹ̀ tó dìbò àdìmọ́ sàlátù kò sí nǹkan kan tí ń bọ̀ lókè tí ilé ọgbà. من يشاء في رحمته gbogbo yẹn ká ní kí lè yín òye ẹ̀ náà bá wo èmi ọlọ́run èmi ní kí yín òye pé kó sínú ké èmi ọlọ́run. والظالمون èyí tó ga jù nù gbogbo ẹni tó bá ṣe pé òun lọ́ba yẹ alábòsí والظالمون wọ́n lọ ń dalérú والظالمون wọ́n lọ ń bàrí obìnrin lé jẹ́ والظالمون wọ́n lọ ń ṣe gbọ́ ìsọ̀ ìfọkọ ẹ̀ والظالمون wọ́n lọ ń de orogún méjì wọ́n lọ ń dà wọ́n pọ̀ والظالمون wọ́n lọ kẹ̀yìn ọmọ ìyá kan náà síra wọn والظالمون wọ́n lọ kẹ̀yìn ìyàwó sí ìyálé والظالمون wọ́n kẹ̀yìn ìyàwó sọ́kọ rẹ̀ والظالمون ọba àfa ilé aláyọ̀ ọ̀sọ́ di kíkan. والظالمون ما لهم من ولي ولا نصير